Portable ọmọ Lálọ́mí ó ti kàn jàgbà ó ti kàn yọnu ó ti kàn yọyọ o kódà ó Japaa ló fẹsẹ̀ fẹ́ ní fètèfètè ẹ̀yin ẹ dákun dábọ̀ ẹ tún súnmọ́ bí o ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ kí ló ṣẹlẹ̀ sí Portable gangan mọ̀ ń bọ̀ ná. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ sì máa fọ́lọ́. Òkè láwà téńté. Ọ̀rọ̀ Portable ọmọ Lálọ́mí ó ti di iṣu atayanyan o ó di fọ́pọ̀ mọ́yọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ o wọ́n ní nìkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí ni àwọn town planner ni wọ́n gbìnàyà o ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ agbègbè Ìlóògbó lọ́tà nílùú Ọ̀tà lọ́hùn ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo agbègbè yìí wò pátápátá o wọ́n yẹ̀ wò fínífíní bóyá gbogbo ilé táwọn èèyàn kàn ti ẹ̀kọ́ ságbègbè yìí bóyá bá ìlànà ilé tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti là kalẹ̀ pé báwọn ṣe fẹ́ kí àwọn èèyàn ṣe máa kọ́lé ní agbègbè yìí ní àmọ́ ìgbà tí wọ́n fi dé ọ̀dọ̀ Portable ní Òdògúbà ọ̀rọ̀ ń di nǹkan mi o ní Portable ló bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀rọ̀ ọ̀hún bí ẹni gbọgbọ́ ọtí sójú ọ̀rọ̀ yìí lọ ni àbí nǹkan míì ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ́ Portable sí pé òní wàhálà ẹ̀dá ni gàràngàràn náà ní ṣá bí aláfiṣe ló dá ọ̀rọ̀ yìí ó dàrú mọ́ ọ lọ́wọ́ o ló ní pé kò sóhun tó jọ pé òun lòún ní Òdògúbáràkì òun lòún ní gbogbo agbègbè yìí òun gẹ́gẹ́ ní town planner pé torí òun lòún ti ń plan gbogbo agbègbè yìí láti ìgbà tóun ti débí òun lòún tanná òun lòún ṣe gbá òun lòún ṣàwo òun lòún ṣèkòkò bàbá àsásùn Portable bá gbé ló bá pe àwọn ọmọ boys ẹ̀ pé ó yá ẹ jáde ẹyin ẹrúkú lọ́wọ́rẹ́ tí ń fi bítì fún àwọn town planner làwọn town planner náà sáré kàbàkàbàkàbàkàbà ni wọ́n sàsálà fẹ́mi ara wọn o àwọn Yorùbá bọ̀ wọ́n ní kójú má rí bi gbogbo ara báyìí lóògùn ẹ o ẹ wò ó àṣé eré gan tí ẹ ń bẹ lẹ́sẹ̀ àwọn town planner bíi eléyìí ṣé làwọn town planner náà gbé ọkọ̀ wọn náà gbé kalẹ̀ o náà bẹ̀rẹ̀ sí ń ferege o náà sàsálà fẹ́mi ara wọn ní ilé epo kan ni àwọn town planner yìí ni wọ́n rọrí wọ̀ o náà ṣàlọ́ fi orí ara wọn pamọ́ àmọ́ àwọn bọ́ìsì Portable wọn gbà o bẹ́ẹ̀ ni wọ́n mọ́rọ̀ yẹn kékeré kàkà tó yẹ kí wọ́n fi àwọn town planner kalẹ̀ ṣe ni wọ́n tún gbé alùpùpù kan o tó tún bẹ̀rẹ̀ sí ń sáré léńjẹ tẹ̀lé wọn o láti ṣàrí pé àwọn ń fún wọn ní bítìn níbi tó dáa ẹ wò ó ká tó ṣẹ́jú pẹ́ níbi tí àwọn town planner yìí wà lọ́sẹ̀ àti rápálá o tó ti bẹ̀rẹ̀ sí ní pé iléeṣẹ́ ọlọ́pàá làwọn ọlọ́pàá náà bá dé lóní bìbà náà bẹ̀rẹ̀ sí ń lé àwọn bọ́ìsì Portable wọ́n ṣàrí lára wọn mú bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní Portable gan Japaa tiẹ̀ náà ni o kò pẹ́ kò jìnnà ni wọ́n gbọ́rọ̀ yìí lọ sílé ẹjọ́ o àmọ́ lánàá òde yìí adájọ́ ó gba onídùúró wọn ṣáájú ìgbà náà ńkọ́ ó bẹ̀rẹ̀ sí ń béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ẹ jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn yín wọn láwọn ò jẹ̀bi ẹ̀sùn o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ṣàpadà gba onídùúró wọn o wọ́n ní kí ẹnì kọ̀ọ̀kan nínú àwọn bíi ogún ni wọ́n kó torí wọn láwọn ọlọ́pàá lọ sí Òdògúbáràkì Portable náà bẹ̀rẹ̀ sí ń kó àwọn èèyàn àti kọ́sítọ́mà àti gbogbo àwọn tó ń sọ pé wọ́n ti tàbùkù àwọn town planner gbogbo àwọn tó ti ń lérí tó ń lẹ́fùrù kọ́kọ́ máwọn town planner gbogbo wọn pátápátá ni wọ́n kó wọ́n ṣàníkàn gba onídùúró wọn ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú mílíọ̀nù márùn-ún àti onídùúró tó dáńtọ́ àwọn nǹkan tó ní kán gbà ní ọwọ́ wọn lélẹ̀ kó tó di pé wọ́n yọ̀ǹda ẹnìkọ̀ọ̀kan wọn kán máa lọ lé lálàáfíà ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ mo ní sáré fi tó ilé tì ní àmọ́ kó tó di pé adáalé ẹ̀jẹ̀ ń sáré gbé fọ́nrán Portable wọlé kẹwàá gbọ́ bí tí Portable gan tó ti bẹ̀rẹ̀ sí ń lé fùrù kọ́kọ́ mọ́ àwọn town planner lánàá òde yìí o torí ọ̀rọ̀ òun kò kí ń ṣe kékeré rárá o bí ti ń wò mọ́ ẹ̀ ń bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ìròyìn ajá balẹ̀ òun náà ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ jẹ́ ń gbé Portable wọlé ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. town plan mi kí lè pè èmi mo plan gbogbo ìlú yìí èmi mo dáwó ni mo dá ẹ̀pẹ̀ dá anything dáwó sílẹ̀ dóògbò yàrá lógbò Ṣàngó ẹ má wàá dọ̀ mí mọ́ town plan ẹ bá ti ń lówó lọ́wọ́ ẹ bá tẹ ó nà ọ̀gá mi town plan ìbàdàn mi plan gbogbo ìlú yìí tí mo tọ́ná sí ìlú yìí tí ì sí 5 days or everything mi rẹ anybody ẹ má lẹ́ ní tì sílé mi o town kí ni plan kí ni rí mi ni èmi plan gbogbo ìlú yìí gbogbo yẹn gbẹ́ ní tì ẹ̀yin náà fẹ́ gbẹ́ni sí town plan mo plan ẹ pè mí ní town planner ẹ pè mí ní town planner mo plan gbogbo ìlú wa.
chairman mo dá padà mo ti jupò chairman lọ ọba ni mí náà oorun náà orí adé oorun náà kó má mọ po ara ẹ kó má mọ wọ́ọ̀tì ara ẹ oorun náà a pè mí ní town planner wọ́n gbé mọ́tò town planner wà wọ́n náà wá kí mi náà ní normal bọ̀ oorun kọ́ pé àwọn ní town planner wájú mi àwa la plan gbogbo àwa la tọ́nà sọ́ni wúyẹ̀ láṣẹ gbogbo ẹ̀ ṣé o ẹ̀yin town planner ẹ ṣé o God bless you town planner èyí mo plan anything ọmọ ìyá mi wọ́n mi mo fi jọwọ́ sí èmi ni mo ní kí àwọn yáyì God bless you sir mo ní kí yáyì gbọ́kọ́ ṣe gbogbo ọ̀nà nígbà àwọn dàpọ̀ ló wà lórí oyè ìyẹn gọ́vnà after dàpọ̀ ló kàn yáyì town planner ó town planner ẹ pè mí ní town planner èmi ni mo plan gbogbo olú gbogbo ẹbí tí mo tọ́jú sí gbogbo olú mo ní kọ́ sẹ́nà mo ní kọ́ ṣe gbogbo olú gbogbo ẹ sọ pé èèyàn yìí táwọn kílẹ̀ pé èmi lọ́ bá àwọn town planner.